Yeah, now we need people. Ababa say play. No di drama, play. Yeah, we don't need drama be Baba. If you get any Taliban or baby. Adiki. Bami no manu. Kpojee, kebeni na neba mombi, mene akoti do, mene akagbebe, akeki josiba. Ni sene la bebe yo la bebe yo. Ni na Kpojee na she, ni na ganye nyedo nyemi, wana mi dumo bi ene, ti awure o, ke ya ke ba na nyemi. Nyemi wa teto. Ebo ko. Komo boy wo, ihe to ne, e fi akumebe. Chimo minaka. Edo bowo. Boy wa na mi abrotishin ke na small e ya to ni kwepu. E wa ka yan komo no tu pro mi. Ka ya ko kwewo. Ko pa ti wo nyemi. E wa na chi na ka. Nyemi, mi no wo. Ni o twa me ni no wo fe mi gbodu e. Ka yen no. Ni yen no ye. Ni yen no ye komo so. Mi iya go iya nige ibe wala ga ni akolewu agbodu na fe buda ni asun kenya nige gbo wala me o friji mo wa kata ge to mo ma gbi iya go se ike no pa ike ya go Anya mi wo wo kala ba ya ni nya mi ko fe wo ko ba ya. What on? No, I'm in channel, no, I'm in back. When I got down, no, it's one day, I'm in a channel. Yeah, what one only by channel. Yeah, Fatalo. Yeah, Fatalo. Oh, one minute channel. Cha. Hey, no, it's for the thing. Tina, yeah, no, I'm the little here. In a anyway, what I need someone for. Hey, look at it. Fire, and a mass. So, I go.
ne kasa no kam dada. Ẹ ní yẹ jẹ lórí ọ̀tẹ̀ yẹn àkùrọ̀ wa ọba jẹ fọmọ ọ̀nà fọmọ ní fèsì bẹ́ẹ̀ olóṣàlẹ̀ bẹ́ẹ̀ dẹ́ ẹ̀yẹ mi bá mi yìí ó wò kóòtù ó lè nínú ọ̀tẹ̀ yìí o fọmọ ní yẹ jẹ níbi àká fúnbọ náà. Ìyàwó lè ní ìgbẹ́gbọ́ akẹ́dọ́gbọ́ náà tù lórí. Bí àná ẹ̀ bí àná túmọ̀ ló gbà ẹ̀wọ̀ wọ́pọ̀ ẹ̀ ọkà nípa rẹ̀ má bàjẹ́ ní má bàjẹ́. Ẹ kò rí o. Mi o. Ní ká mo bá bí ẹ̀rọ rẹ̀ lọ́wọ́ àwọn kò ní kẹ́yẹ̀ bí ẹ̀rọ. Ó yẹ àgbo wà ní ẹjọ́ wà pé Ghana kan náà ẹ̀. Èyí ní àwọn mínísítà mo bà. Wọ́n bí òní ìlú ẹ̀ bá bà. Níyẹn bẹ́ẹ̀ wọ́n ní bá fẹ́ ẹjọ́ ọmọ mi ẹ̀ nínú àkẹ́. Àbábọ̀ ìdílé wọn lè fẹ́ fẹ́ lọ. Amẹ́ta ló wọ ẹ̀yà ní ilẹ̀ mọ́lẹ̀ ní ìtọ́jú ọba. Ó nínú orí ọní mi ká tá bẹ́ẹ̀ wọlé. Títí dáadáa ní àwọn onígbọ̀ ọ̀bọ̀ ní wọ́n bá fẹ́ ẹ̀kọ́ yẹn. Báyìí bí fún ní èdè bẹ́ẹ̀ náà kẹ́dọ̀kọ̀ ẹ̀ bá tọ́ lẹ̀ tẹ́kẹ̀kọ̀. Yẹ́dẹ́ ẹ̀yẹ kẹ́tọ́ bọ́ ilé bí aka o. Ní ìtàkà ọ̀dọ̀ gbà ló ní ẹ̀rọ ọ̀bì ẹ̀. Akábọ̀ òun màmá yẹn mọ́kọ́lá. Ẹ̀ lọ́jọ́ ọ̀dọ̀ gbà. Bí àná ẹ̀ mí àná túmọ̀ ẹ̀wọ̀ ṣùgbọ́n ní ìgbàlá ọgbà nínú àwọn olùkọ́ ẹ̀dọ̀bà dé báyìí mọ̀ fi o. Dàbí ìyẹmí kẹ́kẹ́ àtàbà sani ìdílé bá ní ìwọ̀n fẹ̀ sí máa pẹ́ lọ́dọ̀ bá adájọ́ bí yóò bí. Dàbí táyé nà olè lóko náà jù í nínú òyìn ìlú yọ ní lẹ́lẹ̀ ẹ̀yà kẹlẹ́ yẹn nà ní náà yẹ bí ẹ̀ ìbá yẹn pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ní wọ̀nyẹ wọ bẹ́ẹ̀ bẹ̀ ká ìwọ ọdún òun pẹ̀lẹ̀ ẹ̀yà kẹ́kẹ́ sẹ́lẹ̀ ìpín náà bá gbà péjé tó bọ́ọ̀dù ìwọ yẹn ìlú náà ẹ̀yìn náà ìbá yẹn pẹ̀lẹ̀ wọ́n pẹ́ náà jù bọ́ọ̀lù yọ̀ọ̀nyà ó bẹ́ẹ̀ kọ́ lè nà ká inú. Ìwọ bẹ́ẹ̀ má bìkẹ̀ kó ní máa yà bẹ́ẹ̀ wọ̀ pẹ̀tẹ̀tẹ̀ ìwọ kó ní máa ní yàtà yẹtà dá ìdí ìkẹlẹ̀ àgbà. Ama wòlò wò fún ẹ̀yẹ. Yọ̀ọ̀nyà ó jẹ́dọ̀ kó bá a bẹ̀ wọ̀ bú ẹ̀kọ́ ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ ló ká pẹ̀tẹ̀ mẹ́ o. Yọ̀ọ̀nyà rẹ̀ ló bẹ́ẹ̀ má bìkẹ̀ kó ní máa yà ní. Ní ìyẹn òun bẹ kò sún ọyọ kò ń lò. Nínú ní àpò pa. Iye fata lọ. Oh God, kí nàkọ́ ọmọ máa lu. Nítorí ẹ̀ di ìyàwó pẹ̀lú wa, máa ti ẹ̀ station bí a ti mọ̀ ọ́n náà. Yóò bẹ́ẹ̀ ni ẹ̀ they find one channel or one chat show one. Oh, don't you question that thing? Oh, I'm not going to bear it. Oh. Cash away. We are no valley. My problem. Yeah, fatal. We come on tomorrow. My day now. Come said, what was it for? So, you guys come from Santa. Mẹ́wàá akankyẹ́lẹ̀ ẹ̀jẹ̀. Títí àrùn mi lẹ́yìn náà ọ̀yẹ́ ẹ̀kọ́ ẹ̀jẹ̀. Ọ̀yẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ dà. Ó ṣà. Náà ní ìyẹn sàpáàdé. Kúrò kí ọ. Àwọn wájú ẹ̀kọ́ ní bàtà ọ̀rọ̀ ààbò tó lọ kẹsù ọ̀nà. Ṣé àrùn wọ́tò? Ọ̀rẹ́ ẹ̀yìn nípa pùwà àwọn ọ̀dọ́ mínísítà ẹ̀dẹ́gbọ̀n rẹ̀ lẹ́nu náà kì í ṣàánú bà nípa tó àmì ní ẹgbẹ́ àfi ẹ̀ tẹ́gbọ́n dọ́kọ̀dọ́kọ̀ ẹni náà pẹ́ sani ẹni dàpọ̀ ẹ̀kọ́ dà yóò bí láyé òní ìjẹ̀nù nígbà lẹ́nu pápá kúrò ní ìsàlẹ̀ bẹ̀. Náà lò. Kẹ́lẹ́ bí tẹ̀ nù náà kì í ṣàánú.
Get up. Hey. Ni me da. You can let me know something. Yeah. O falei na fie. 99. Hey. 99 fie. Onye ahụ a mi tunu fo no. Sha asema okache. Wo sha asema mi kan me bo ana. Ikeja CBA. Oh, What you will get up? oh, you know fear. It was CBA. It gets CBA. It was CBA. So, Yeah. me ya. Please. It's a tambo. The background song is from my son, Mansa Musa.
chata get there if you know it. You get it? If you don't get it, forget about it. Amen. Amen.
la no ka ta re ki grace o ba na mi ojo. Le wa mi na ke. Yo, na gbojo mo ma to ni papa answer we. Na tui. Abi ne shika nye ba. We, ka mo fe mo anye be ne. Mwe e ba hi papa. Abi ne nini nye jo. E ba no. E lo e ko ye free jam apos. E sumo lo papa. Mo le shama job e shia. No ka ale. O bomodi. Ni nya kweme. Ah, ole ame. Naga ko shapulu e. O chakun e ko mene. Pani kwe. Aja tofi. Ma ye tofi. Ni ma se nyama mi. Shasuma bige we ku omo. Ila ga e ba won ku. E ba ne male e ba sa sho. Ku na ka fe chompo ma te ko. Na ka ni enya fu ase. Nya po amadi ni ka je fo nye la. Ni ka shanye no na mo ame ku e. E ya ke Bible de nje ke. Nye kwa ni ka che bia no na ku no na me ku e nye shia ma anyu. E ya ka akonta abo e shi fon ne no de hu ma. Nye ra ni ba ni na wo alonte biko aka fuwote afia ya ni ba ni na wo afia ya ni ba ni na wo alonto aka fuwote ya ni ba ni na wo wa chanye de wa ke wo fio ni kasemoko ni ye shamo mi ji ake jele mi e ke oba ni o gbe shi e wa momo ke o wa mo lo o pe awon ebo e fa mo na ni be fe be ni ji e make mo sure ageshi o ba move keep moving ka wo ye eno oyo eno gbe shi e ke je maka fe o wo yin te shi ko do na shi bo ba so mo do na shi no mo e ni aga wa pio to mo dokodo ke no mo e ye shika wa ba wo mboko ni ke wa de titi no jele me no matter what make money try to make money try to be somebody ke oye no ye no go e abu bokra komo no mo e ala ni ato le gbo komo adikishu le o le to ni no mo agbo le to le ba cha ke shu e gongolo ne he white ke ni bi ni e ke fe ala mi pa fa mi to ma wo fe wo e wala ke no fe no ochu mo mi ojugba no ochu no ojugba be na fe ni wo se weku avaluable oye wala ji o be wala ji e weku ba valuable sike oye no obe no ku e ke fe na ka ke gboto mo anya fi ata no ye mo ke li ko mi akeshi anya fi wo te gbogbo to mo anya Kristo gba ni amen Amen. to mo ke wo